Ah, bàbá ìgbómìnà yín ni. Èmi náà kúkú ni. Ìyá mo fẹ́ lè rí ẹ̀wà agolo méjì lọ́dọ̀ ẹ̀. Ọmọkùnrin mo nílé. Kí lẹ fẹ́ fi ṣe? Bámọ̀ ṣe bí ni léèrè mọ́nú. À ń wí ẹ̀wà ló ń jẹ ìbejì. Ìwọ̀n ìbejì alálùbáríkà méjì kan sì ló sọjọ́ òbí ní èní. Èjìrí aráàsókùn ẹ̀dùn jọ bí ọmọ ẹdun tí ń ṣeré orí igi. Kò bẹ́kẹ́sẹ́ bẹ́kẹ́sà ó fẹsẹ̀ méjèèjì bẹ́ sílẹ̀ alákìsà ó sọ alákìsà tó nígbà aṣọ. Ọ̀kan bá bí èjì ló wọlé tọ̀ mí wá. Wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Ọ̀tọ̀ Táíwò Oòduà Oyèrìndé dádì Mariam àti Supokẹ́nì Oyèrìndé dádì Rodiat. Ilé jagun náà ti á nílùú Ẹdẹ ìyàn gangan jagun ni hàn torí ìyàn lọmọ Ẹdẹ mọ̀ kó àrógun ìyàpọ̀ àrù ọmọ ajé lálọ́ ọ̀sọ́ ọmọ ajé fọjọ́ gbogbo dára bí egbin ọmọ ẹ̀yìn pọ́n bí ọpọ́n ọmọ Ẹdẹ lẹ́kọ̀ọ́ rẹ́dẹ́ ọmọ ẹ̀wà dòdò ọmọ aró kánrán ọmọ ajẹ̀gbàdo wọ̀lú ọmọ arún búburú wọlé Ẹdẹ ọmọ tìyẹn Ẹdẹ lọ́fà ná èlé tìyẹn tọ́tò rákìkì tán lórí kìyàn ìyàwó kọtàn Táíwò Oòduà Mutiat Ọmọwùmí ló bá jí mi lóòrọ̀ ó wù ọmọ alálùbáríkà nìyẹn ó wù ó sì nífẹ̀ẹ́ wọn pọ̀ wítò kún wá bá mú ẹnu àgbà kún bá mú sí àdúrà kan wítò wọn ti ṣe ọdún yìí ó ìmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọdún láàyè irú ọmọ kékeré hàn nìyẹn lágbára Ọlọ́run àní mo ti sọ fún wọn náà ẹni wọn gbọ́mọ sí ẹni rí kó aya nínú ayé ìmọ̀ ẹni kọsẹ̀ ewúlò kóra ewúlò kẹbí ètò àwúlò kórílẹ̀-èdè mo sì ti ṣèwádìí wọn wí ẹ̀wà ló ń jẹ ìbejì èmi náà rò lọ́kàrà mi wítò kúkú ṣe gbẹ̀gìrì fún wọn. Ẹ sì máa ṣe gbẹ̀gìrì ẹ̀wà ló ń jẹ ìbejì. ọ̀rìwí aláìdáníọ́ ìyàtọ̀ nínú gbẹ̀gìrì àtẹ̀wà mo wí gbẹ̀gìrì mo fẹ́ sèkù wọn. Wà. gbẹ́nu burúkú dákẹ́ kọ́kú wí ọ̀ ní fún mi lẹ́wà àti mọ́rú yín àwọn burúkú bọ́ fẹ́ bọ́ ọkọ̀ gbẹ̀gìrì lẹ́sẹ̀kù